ẹ má pín yẹlẹyẹlẹ ládòdò. ó tẹ̀sí tùmọ̀ náà. ó yẹ kí ìlú yìí ti jù báyìí lọ kẹ ìlú yìí pọ̀ ọ̀pọ̀ létí pọ̀ ó pọ̀ létí ìlú yìí pọ̀ létí. ó yẹ kí ìlú yìí ti jù báyìí lọ. Ado-Odo wa kéré ni. wọ́n dà tún náà. Ado-Odo kéré ẹ̀pọ̀ bí omi òkun bẹ́ẹ̀ tí ẹ̀pọ̀ bẹ́ẹ̀ pọ̀ Kamaru kan lọ́nà yọ̀ mẹ́ o. wọ́n dà tún náà. mo ní èmi a máa sọ mo ní gbogbo ẹni ó bá wò tó gbónú lé rẹ̀ fi kú tó lọ ti gíbọnú transformer yín iná bẹ́ẹ̀ fi kú inú òkùnkùn ni wọ́n náà máa kú sí. wọ́n dà tún náà. Ado-Odo tẹ́mi bá máa wá bí ń jọ mi ẹ jẹ́ kí gbogbo ẹ ti smooth o. Kamaru ò kéré o ẹ gbọ́dọ̀ jókù o. Assalamu alaikum o gbogbo jàmá mi o. MAOLID NABIY ọjọ́ ìbí Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam tí gbogbo àwọn ọmọ wa pátápátá nílé àti lẹ́yìn odi tí gbogbo wọn pátápátá tí wọ́n pawọ́pọ̀ láti rí pé a ṣe MAOLID NABIY yìí tí ó máa jẹ́ fún ìfẹ́ àti ìrẹ́pọ̀ fún ìlú Ado-Odo láti lè jásí pé ká wà ní ojú kan nítorí pé ìwà ní ojú kan ní máa ń gbé ìlú ga ní máa ń jẹ́ kí ìlú bọ́ sí ìdùnnú ló máa ń jẹ́ kí ìlú bọ́ sí àlùbáríkà ní máa ń jẹ́ kí oríire ohun tó pọ̀ kó máa wọnú ìlú ní nǹkan tí ó fà á tí a fi ṣe ìjókòó yìí. àlejò ni wá ní àyè. Salamu alaykum sunnatun nabawiyyatun. pẹ̀lú àṣẹ bàbá wa alfàlà ẹgbẹ́ ṣéwù. Salamu alaykum. àti àṣẹ àlfà wa sàdálà. Sunnatun nabawiyyatun. àti àṣẹ àlfà wa àgbà olóríire bàbá wa mudir. Sunnatun nabawiyyatun. Èéfì ahọ́n àwọn bàbá yìí mo fi ń kí bàbá wa ìmáàmù àgbà pátápátá nílùú Adóníà. Ìjọba tó fọ́rígbò. Gbogbo wọn tó ṣe ṣéwù yẹn gbogbo àwọn ọmọ yányàn wọ́n yanjú. Ìjọba tó fọ́rígbò ní alákùnrin Mùsùlùmí. Bàbá wa fàlá ní kí bàbá wa ìmáàmù àgbà pátápátá. Salamu alaykum. Àti bàbá wa ìmáàmù àgbà. Sunnatun Àti bàbá wa náìbí. Sunnatun nabawiyyatun. Àti gbogbo tí ń jẹ́ al-umma nabi. Sunnatun nabawiyyatun. Àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà dáadáa nílùú Adó ní àyè. Gbogbo àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí ní kìnkì yìí kí n fa nábì wa Muhammad kì í. Ìjọba tí ó fọ́rígbò ní alákùnrin Mùsùlùmí. Mo fi bàbá wa
Imam Àgbà mo fi kí bàbá wa Osolo. Salamu alaykum. Àtẹ̀yin mọ̀nyẹ̀mọ̀nyẹ̀ ẹ̀yin olóríire ẹ̀yin tọkùlú tẹ́jọ́ lóríire tẹ̀dùnrí tẹ̀dùnwó tẹ̀wá yá Nábì wa Muhammad sí. Sunnatun nabawiyyah. Ẹjọ́ kó bẹ́ẹ̀ yọ. Sunnatun nabawiyyah. Ògbó ẹ̀yin lọ́ba àtẹ̀yin tẹ́ wà nípò ìjọba tẹ́ wá pa Nábì lé ara ilẹ̀ pẹ́lẹ̀. Ìjọba tí wọ́n fẹ́rẹ̀ bí. Èyí aha bàbá mi Al-Imamu Àgbà pátápátá nílùú Adóníyà yìí mo fi kí gbogbo èèyàn lọ́lá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ń bẹ ń bí yìí pé a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ìjọba tí wọ́n fẹ́rẹ̀ bí. Ẹni àmì rẹ̀ bá lóye jù làdúrà rẹ̀ ó tètè gbà. Ala kulli Mùsùlùmí. Bàbá mo kí yín o. Ìjọba tí wọ́n fẹ́rẹ̀ bí. Gbogbo ọmọdé tọ́lọ̀ ń bá ṣe oore ńláńlá fún tí ọba dàgbàlagbà mà orí ọwọ́ rẹ̀ wọn ò ní pẹ́. Ala kulli Mùsùlùmí. Ẹ̀rí wá sí ti ṣera rẹ̀ lónìí púpọ̀. Ìjọba tí wọ́n fẹ́rẹ̀ bí. Nílùú Adó yìí náà ni mo tẹ̀lé bàbá mi Amirul Jaysh wá tí mo jáná sí. Èmi ajáná sí ànáhùn náà ní tó ń tọ́ kí wọ́n wájú ẹ̀yin àgbàlagbà yìí. Ala kulli Mùsùlùmí. Wá sí náà nù. Kò yí ọ̀dá ń gájíá gbogbo tó bá lè ulẹ̀ kọ́ wa ọ̀dà lẹ̀ ìjọkàn. Gbogbo ìkà tó bá mọ́ ẹ lálálàfà máa ṣe kà yẹn lọ ó kú òlérí ilẹ̀ ayé ìjọkan wọ́n ṣe jàmbá fọ́mọ tiẹ̀ náà. Kéyìí tó kù mọ́ gbọ́ ọ̀ má dì mí ẹ má yà ọ̀rọ̀ má dì mí púpọ̀. Ala kulli Mùsùlùmí. Mo tàtà àwọn bàbá mi bàbá Imam bàbá wa Alfàlá Sheikh Sadala bàbá wa Mudiru. Salamu alaykum. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi ó débẹ̀ ó dẹ̀rọ̀. Sunnatun nabawiyyah. Gbogbo téèyàn bá ní tí ọba ní ẹ̀yin ìyá wa tí ọba lóbìnrin lọ́dọ̀ abujẹ́jẹ́ kú igbó ní. Sunnatun nabawiyyah. Gbogbo obìnrin tó fẹ́ kalẹ̀ tó sì fẹ́ sàlùbáríkà lọ́dẹ̀ di ọkọ rẹ̀ tó sì fẹ́ fojú rírí lára ọmọ kó yóò wá Nábì lẹ́ẹ̀mẹ́ta wòtò. Ìjọba tí wọ́n fẹ́rẹ̀ bí ní ala kulli Mùsùlùmí. Ìjọba tí wọ́n fẹ́rẹ̀ bí ní ala kulli Mùsùlùmí. Mo kí àlùfáà dáadáa tó máa tún wọn kí àlùfáà wa àgbà tí wọ́n kọ́ Kamordeen. Ìjọba tí Bàbá Mudir ẹ̀yin náà mo kí látẹ̀ kan. Jazakumullahu kulla khair. Ìjọba tí wọ́n fẹ́rẹ̀ bí. Èfi títí èfi kí bàbá gan tí wọ́n bí Kamordeen. Ya khiyar min al-wara. Ọlọ́jẹ́ bàbá náà fojú rí dòdó lára ọmọ rẹ̀ pẹ́. Ya khiyar min al-wara. Ẹni ọba sàmì dáadáa ògóró lè tiẹ̀ náà ní wọ́pọ̀. Ya khiyar min al-wara. Wọ́n ní àlùbáríkà lókun là máa fi omi inú kànga mú. Ta'ishuna madama. Wíwá mi ládó lónìí àlùbáríkà ọ̀la Kamordeen ni. Ta'ishuna madama. Gbogbo bí ọba wà lérí ilẹ̀ ayé yìí atẹ́gùn àbúrú ọlọ́mọ fẹ́ lù. Ta'ishuna madama. Àti Alhaji Abdul Latif ọ̀dà. Ta'ishuna madama. Àti gbogbo àwọn tí wọ́n jẹ́
ẹ̀gbọ́n fún Kamordeen ajiwa Yakub يعيشون ما دام Abdulatif náà ní mbọ̀ wáyé زمان bàbá Mahrufu-deen ẹ kú oríire púpọ̀ إلى العلا ẹ kú oríire púpọ̀ يعيشون ما دام ọjọ́ ń bọ̀ lọ́lọ́run wí mo sì máa padà pàdé yín tí màá ṣe kìíní ẹ̀ fún yín. Gbogbo àfáàtà lè rò pé tá a máa kí pé alálùbáríkà ni òun lá máa wo àwọn ọmọ àwọn olóyege lọ́dọ̀ rẹ̀, àwọn ọmọ àwọn náà ṣàǹfààní lọ́dọ̀ rẹ̀, àwọn ọmọ àwọn náà di àlùbáríkà lọ́dọ̀ rẹ̀. Ọkà wọn kó àlèkí ń bà wọ káàkiri bíi tàlùbọ́sà àárọ̀ máa ká tó ṣe ire kankan lọ́dọ̀ rẹ̀. Òṣì ló ṣe ní ẹgẹ. Kápẹ́ Kamordeen àti Abdulatif àti gbogbo àwọn mẹ́yìn yìí ẹgbẹ́ bẹ́ẹ̀ ti gallant. Mo gbádùn bẹ́ẹ̀ ṣe tó yẹn. Èèyàn mọ̀ pé ẹwà kánpé. Mo jẹ́ gbádùn agbádá náà bìzàbìzà púpọ̀. Sọ ìbòlùbáyà. Gbogbo yín fi dùnnú pàdé wa, ẹ fayọ̀ pàdé wa. Gbogbo tẹ́yìn náà máa pàdé láyé ìdùnnú ni. Ẹ bá sàmì fún wọn. Bàbá wa fàlà ọ̀rọ̀ pọ̀ púpọ̀ ìṣọ̀kan ọ̀lẹ́ ni wá sí mi dálé lórí. Badal isti'aza wal basmala wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا. Mẹ́sẹ̀jì mi lónìí ní Ado-Odo. وَاعْتَصِمُوا. Ẹ dákun ẹja di òkú Ọlọ́hun Ọba mú. وَاعْتَصِمُوا. Gbogbo ẹni ó bá dé òkú Ọlọ́hun Ọba mú ní kánjú kú. بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا. Ẹ má jà ṣe yẹlẹyẹlẹ. وَاعْتَصِمُوا. Àwọn kan ní pààtì tèmi, àwọn kan ní tẹlòmíì, kì í ṣe Islam. وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا. Ẹ wá dúró oríire tí Kamordeen tó kó wọlú ìlú Adó yìí. بِحَبْلِ اللَّهِ جَمِيعًا. Ẹni tí ó rí àfà ńlá kò kéré ní Nàìjíríà ní Lẹ́kọ̀ọ́. بِحَبْلِ اللَّهِ جَمِيعًا. Kátó ní Sheikh Sàdálà. وَلَا تَفَرَّقُوا. Kátó wá pé mi gan. وَاعْتَصِمُوا. Wàláyé kò kéré kó tó lè. وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا. Adópọ̀. Adó tí وَاعْتَصِمُوا. ń wí bẹ̀ gan ni Ado-Odo. وَاعْتَصِمُوا. Ntòsí jọ jẹ́ Ado-Odo. Ẹ̀yin ara Ado-Odo. Bí gbogbo nǹkan bá ti dò tán l'Ado-Odo. Ẹ sì padà wá rí i pé gbogbo nǹkan náà yóò padà máa ṣe dòmùdòmù l'Ado-Odo. بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا. Àmọ́ kò sí tí ó jẹ́ orí bẹ́ẹ̀ ìfẹ́ ni ẹni. لَا تَفَرَّقُوا. Gbogbo ibi tí ìlú tí ọba ti sí fẹ́ ń bẹ̀ kò ní sí dàgbàsókè ń bẹ̀. ألا تسموا بحبل الله قومي. Àwa àfá ẹja nífẹ̀ẹ́ ara wa l'Ado-Odo. ألا تسموا Àwọn olówó ẹ nífẹ̀ẹ́ ara yín l'Ado-Odo. بحبل الله قومي. Gbogbo ibi tí ìfẹ́ bá ti wà ń bẹ̀ ìlú yẹn ó máa lòkè sí ni.
gbogbo ibi tí fẹ́ ò bá ti sí ń bẹ̀ gbogbo ìlú tí fẹ́ ò bá ti sí ń bẹ̀ wọn ò ní kó lójú kan wọ́n máa padà sẹ́yìn. Hablil mawadda. Hablil mawadda. Dodo. Àwọn ọmọ Ado-Odo tí mo ń pàdé níta wàláhì olóríire pọ̀ nínú wọn àmọ́lòmí ń sá fún nínú wọn. Ó pàdé kan lu òyìnbó ń jẹ́ òní àjọ pàdé rẹ̀ pẹ̀lú ṣé òṣàdálà ni. Mo wá rí bí tí gbogbo nǹkan ń zè. Mo nílùú wo ni wọ́n ní Nàìjíríà? Ó l'Ado-Odo ni. Mo l'Ado-Odo. Mo ní sọ mẹ́ntí ń jẹ́ Kamordeen. Ó láwọn kan ń búrú ara wọn ni. Àmọ́ òun ti lọ lẹ́gbẹ̀yìn nísì. Òun ti ẹ̀ lè dálé gan màmá. Ọmọ Ado-Odo. Ẹ̀yin ará Ado-Odo ẹ pọ̀ fá. Àwọn olóríire àwọn ọmọ yìí ń bẹ káàkiri àgbáyé. Ìfẹ́ ni ẹ lò kí wọ́n lè máa fi wálé. Bàbá Afánlá ọba kan bẹ wọ́n pè ní Nu'manu bunul Munzir. Nu'manu mo fẹ́ kẹ́ gbọ́tàn yẹn tàbí wo orúfẹ́ wò lálé síra wa gan. Nu'manu bunul Munzir qad kana lahu yawmayn ọlọ́jọ́ méjì yawma busin ọlọ́jọ́ bú wa yawma na'imin ó sì lọ́jọ́ ire man laqiyahu fi yawmi busin ẹni ó bá pàdé ọba Nu'manu yìí lọ́jọ́ bú qatalahu yóò ní kí wọ́n pàǹpàkùpà. wa man laqiyahu fi yawmi na'imin ẹni ọba pàdé ọba Nu'manu lọ́jọ́ rẹ̀ yóò ní kí wọ́n kó fún kún ọ̀dà lọ́la. Ọba tá a wí ọba tó burú gan ni ọba Nu'manu. Ọba yìí wá ń lo ìṣẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀. Ó wá dijọ́ kan ó jáde bí tí máa jáde. Bí ọba yìí ti jáde lọ́kùnrin kan ebi ló ní òun kó lébi ijọ́ mẹ́ta. Òun àti àwọn ọmọ rẹ̀ òun oúnjẹ lọ bó ti oúnjẹ lọ ló bá pàdé ọba Nu'manu yìí fi yawmi busin. Ẹ dákun oúnjẹ tá a wà lọ tá a fi pàdé ikú Ọlọ́run má gbé bá wa. Ẹ sàmì dáadáa o. Ó ti rí oúnjẹ tán Sheikh Sadala ń padà bọ̀ wálé ló bá pàdé ọba abú yìí fi yawmi busin. Ó pàdé ọba abú lọ́jọ́ ọbú. Bó ti pàdé ọba yìí òun náà ní pọ́ùn pàdé ọba abú lọ́jọ́ tó wọ́n fà á. Òun sírin lónìí. Ní bá ń tẹ́wọ́ ẹ ṣàánú mi. Ó tọ́jọ́ mẹ́ta táwọn ti jẹun àtọmọ àtìyàwó gbẹ̀yìn oúnjẹ lòun wá lọ. Òun padà bọ̀ wá láti lọ fún ìyàwó òun lóúnjẹ lòun pàdé yín lọ́jọ́ bú yìí. Òun sì ti mọ̀ pé ikú náà. Wa qala Nu'manu bunul Munzir. Nu'manu ọmọ Munzir wá rẹ̀rìn fataba rẹ̀rìn báyìí. Wọ́n náà tiẹ̀ ti máa kọ́ kí pàdé ikú lónìí. Ẹ mú dàkẹ́ bẹ́ẹ̀ ó ní ẹ dákun ẹ má ti bẹ̀ wọn ṣàánú wọn ẹ tiẹ̀ fún wọn l'opportunity kóun gbé oúnjẹ yìí lọlé kóun sì lọ sí ìdágbére fáwọn ẹbí òun pé òun ti àwọn náà kúkú mọ̀ pé bẹ́yàn bá pàdé ìjọ òbú àgbákò ni. Nu'manu wá ní oníkáyọ̀ǹda rẹ̀ kọ́ lọ lé kọ́ padà wá ta ni máa ṣe bẹ́ẹ̀ abáyọ̀ǹda rẹ̀ tọ́ lọ nísìsiyìí sọ padà wá.
ẹ máa wá wo tí mo fẹ́ kéjà mú nínú àwọn ẹrú tó tẹ̀lé Nùmánù òun jẹ́ mùsùlùmí ìkànnbẹ̀nu wọn ó wá rí bí ti ń sunkún tínú rẹ̀ ń bàjẹ́ ló bá kọ̀ sẹ́nìkan létí lọ́ba àwọn náà bá ní ńgbà tó wọ́n ń sunkún tó ń yíra mọ́lẹ̀ yìí nísìn opportunity kan tí mo lè ṣe fún ọ ni wípé tá a bá rẹ̀ nìkan tó lè dúró fún ẹ. Alátẹ́símọ̀ bí abúlé ìkọ́mí. Ẹ dákun ta ló lè dúró fún kú. Látẹ̀tẹ̀ fọ́rọ̀ kú. Tá a bá rí èèyàn kan tó lè dúró fún ọ kéwì jálẹ̀ nìkan náà àwọn mùsùlùmí òdodo tó jẹ́ ẹrú tí ń bẹ lẹ́yìn Nu'man ló ń bá náwó pé wọ́n dúró fún. Ẹ pariwo Allah. Ẹjọ́ lọ kọ́bọ̀ Nu'man ní ikú náà ni wọ́n náà kúkú padà kú náà tẹ́tẹ́lẹ̀. Alátẹ̀símọ̀. Ó yá ayọ̀ǹda fún ẹ máa lọ tọ́ iyù bá lọ ó délé nígbà tó délé ó fún ìyàwó lóúnjẹ ó fáwọn ọmọ lóúnjẹ ńgbà wọn jẹun tán ó ní tọ́ ẹ wá yọ̀ǹda mi. Mo pàdé ọba wa lónìí tẹ́yìn náà sì ti mọ̀ pé ọjọ́ méjì ló yàn kalẹ̀ fúnra rẹ̀ pé yawma na'imi wa yawma bu's. Ọjọ́ ìní tó ń pàdé rẹ̀ yí ọjọ́ òkú ni. Alátẹ̀símọ̀. Ẹ fún mi níyọ̀ǹda rírí máa tó wọ́n rí yín máa gbẹ̀yìn náà ní. Ẹ jẹ́ máa padà lọ torí mùsùlùmí òdodo kan ló dúró fún mi lọ́wọ́ ìsìn gbọ́dọ̀ fi ibi sú olóore. Ẹ̀dàgbẹ̀ pariwo Allah. Àsìkò tí wọ́n fún un mọ́ tẹ́fúntà iyù ti pé. Nùmánù ní ẹni tó dúró fún gbàtà rí nísìnyí ó yá kò sí tó kù fún ọ̀nà yẹgi fún ọ ni. Ẹni tó dúró fún yàn náà ní bísímìlá. Kò sí pírọ́blẹ̀mù ó yá ẹ̀sọ́ mẹ́. Gbogbo ayé pé wọ́n gbé sórí kétébè tí wọ́n ti bẹ́ orí ẹ̀. Láàrin ìgbà tí wọ́n gbé sórí kétébè yẹn ó tọ́ iyùn ń sá eré burúkú bọ̀. Lérè ńlá pé òun ò gbọ́dọ̀ jẹ́ kí aláìṣẹ̀ kó kú. Òun gbọ́dọ̀ padà kóhun tètè lọ. Láàrin ìgbà tí wọ́n ka 1 2 3 fún tí wọ́n bẹ wọ́n kàn rí eruku kan tí ń bọ̀. Tani ń bọ̀ yìí ẹni sùúrù kẹrùkù yìí fi lọ. Nígbà tí eruku sẹ́tù ó di pé tọ́ ilọ jáde nù eruku. Bó ti jáde wọ́n rí pé tọ́ iyù ni ọba Nu'man jókòó lórí àgọ́ láàrẹ̀ báyìí. Ó ní mo ti dé àdéhùn ni mo ṣe ẹ má jẹ́ ń fi ibi sólóore àwọn ọmọ àtìyàwó ni wọn ò tètè fi mí lẹ̀. Ìwọ arákùnrin tó dúró bọ́ọ̀lẹ̀ kú òní gbẹ̀hùn kìí ṣe wọ́n lọ tẹ̀. Nítọ́ iyù bá gun èrì kétébè yẹn lọ. Nígbà tó iyù gorí kétébè lọ kí wọ́n pè 1 2 3 wọ́n ti pè àkọ́kọ́ tó pè ẹlẹ́ẹ̀kejì Nùmánù ní kó dúró. Alátẹ̀símọ̀. Sórí wọ́n tó ń pariwo Allahu Akbar ní aburú kankan ò ní ṣe ẹ̀mí ẹ̀. Ó ní ẹ dúró ẹ má pa ẹjọ́ sọ̀kalẹ̀. Nùmánù ọba yẹn ó ní mo ní béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ibi tí mo fẹ́ sọ̀kalẹ̀ wá sí ni ẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́ kẹ́ wà pẹ̀lú mi nísìn. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ tọ́ iyù wọ ẹlẹ́sẹ̀ òun ni pé nǹkan méjì sóun lè mọ̀. Kí ni nǹkan àkọ́kọ́? Amú ọkọ̀ kú lónìí oníkáyọ̀ǹda rẹ̀ kọ́ lọ́ọ́lé kọ́ sì fi padà wá. Èèmọ̀ àkọ́kọ́ ni pé ọ̀sàdéhùn òmùsẹ̀ ọlọ ọ̀padà
Olóhun ò rírú èrí láyé. Allah. Èmàkejì nínú àwọn ẹrú mi tó jẹ́ mùsùlùmí òun náà kò mọ̀ rí ẹ̀ mọ́ra rí. Ó sì lóun ó dúró fún ọkọ ọlọ́kọ bọ̀. Òun náà sì gbẹ̀mí ara rẹ̀ kalẹ̀ tó sì mọ̀ pé kú la fẹ́ pa ọ́. Allah. Ó lè mọ̀ méjèèjì tó rí o. Allah. Ó ní kò yé o. Ẹ fẹ́ dà ọ́ lórí. Tọ́yí wá ń sọ fún wípé ìtọ́jà wọn ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ̀sìn àwọn ló kọ́ àwọn bẹ́ẹ̀. Kí lẹ́sìn náà? Òun náà ní tọ́lọ́run sọ pé inna al-wa'da mas'ula. Ọlọ́run gbọ́dọ̀ má déhùn ṣẹ. Gbogbo ẹni ó bá ṣàdéhùn kan láyé tó bá jàǹbá rẹ̀ tó bá dijọ́ kíámà wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. Kóhun sì máa wà lọ pàdé wàhálà tọ́lọ́hun kóhun tètè yanjú ara àwọn láyé wáyé. Ẹnì kejì tó wọn á dúró fún ọ kí lóun dúró fún ó ní bẹ́ẹ̀ ni ó nífẹ̀ẹ́ ni ó là nẹ́bí wa ló sọ fún wa. Yorùbá nẹ́bí wa wípé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Ìgbàgbọ́ rẹ̀ pé irun rẹ̀ tó ń kí àtàwẹ̀ tó ń gbá ètí ìpè tó ọba tí ìnífẹ̀ẹ́ ọmọ làkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. Ebi ló ní ń pa wọn ló ń jẹ́ kó wọn fi lẹ̀. Nùmánù wá sórí kodò báyìí. Ìgbà tí ó gbórí dìde padà. Nùmánù ní tẹ́yìn méjèèjì ṣe yìí òun ò rí rí láyé. Ǹjẹ́ wá ṣe yìí ó kọ́ òun lẹ́kọ̀ọ́ tó pọ̀. Látòní òun lọ́jọ́ ogún mọ́ láyé. Gbogbo ọjọ́ tó wọ́n máa lò láyé ọjọ́ rẹ̀ ni. Ìwọ náà ó ti kú ọ̀nà pápá ọ báyìí. Nùmánù wa ni àtẹ̀yí tó jẹ́ ẹrú àti wọ́n tá a fẹ́ pa ẹ lọ kọ́ ilé ńláńlá fún wọn. Ẹ dá wọn lọ́lá tí ò ní tán. Kí wọ́n máa bẹ àṣẹ Ọlọ́run àtànábì yín àṣẹ ẹni tó ṣe tẹ̀lé ni. Òun ò rí irú dòdò báyìí rí. Wá sílé ẹ̀rọ. Bá a ti jòkó ti ra wa tá a fẹ́ràn ara wa. A sì gbé orúkọ sẹ́rí mùsùlùmí bí ẹran hárahára. Ọlọ́run ló máa ń tẹ́lómi ti dáwọ́ kó tó wóde ìlú. Láwàní wa ni ó tóbi jù, aṣọ wa ni ó àwa aládàlẹ̀ lúlú gbàtà bá fẹ́ wọlé olórí búùsì ni ó ti pààyàn kó tó dé. Kìí ṣe gbàtọ̀ ọba pààyàn sínú sàárè nìkan ẹnu rẹ tó fi ń já wáyà òun náà ó pààyàn náà. Ó pààyàn sáyé náà. Òníra wọn mọ nǹkan tí wọ́n máa jó lórí ire bó ti ká wọn ní nǹkan lérí lọ́wọ́ máa wá. Ẹ má pín yẹlẹyẹlẹ Lado-Odo. Ó yẹ kí ìlú yìí ti jù báyìí lọ kẹ ìlú yìí pọ̀. Ó pọ̀ létí ó pọ̀ létí ìlú yìí pọ̀ létí. Ó yẹ kí ìlú yìí ti jù báyìí lọ. Ado-Odo wa kéré ni. Ado-Odo kéré. Ẹ̀pọ̀ bí omi òkun bẹ́ẹ̀ tí ẹ̀pọ̀ bẹ́ẹ̀ pọ̀ kàmárùn kan lọ́nà yọ̀ mẹ́ o. Mo ní èmi a máa sọ mo ní gbogbo ẹni ó bá wò tó gbónú lé rẹ̀ fi kú tó lọ ti gíbọnú transformer yín iná bẹ́ẹ̀ fi kú inú òkòkò ni wọ́n náà máa kú sí. Gbogbo èyí yá ẹni náà ẹ̀fọn ọjà sàlátù yín dáadáa. Gbogbo tẹ bá rí ipò fẹ́ gbérí ẹ promote rẹ̀. Ẹ má fẹnu bà àwọn èèyàn jẹ́. Mo jòkó mẹ́yẹ́ ń sìn. Èmi àti Sheikh Sadala. Bàbá wa Imam Àgbà wa ń sọ fún mi pé wọ́n sọ fún wa pé ìyá àdínì wa yìí. Wọ́n ní láti kékeré ní ìyá àdínì ti lo ọlá. Ìyá náà sì lo ọlá tó fi dàgbà. Kí ló dé tó máa sọ fún wa pé kí tó pẹ́ ìgbéǹgbó. Bọ́ọ̀bà kọ́kọ́ ṣàdúrà fún wa. Àdúrà tí ń lò wá náà lọ́kọ̀ọ́kọ́ lọ bẹ̀. Ẹ bá rẹ́ni tí ń ṣàdúrà. Ẹlòmíì kò tí ì bímọ, ibi ọmọ òun náà ní kọ́kọ́ lọ. Kìí sì ṣe torí Ọlọ́run lẹ́lòmíì fi ń ṣàdúrà fún yín.
pé bá ti lẹ́ni tí ń ṣàdúrà tí ń dùn yàn tó pé bí ẹni tí ń dùn ọ̀hún ló kọ́kọ́ mẹ́nu lọ bẹ̀ gangan kò ṣàdúrà torí ìtọ́lọ́ ó kéré sínú àwọn tí ń ṣe nítorí tìfẹ́. Ado-Odo tẹ́mi bá máa wá bí ń jẹ́ omi ẹ jẹ́ kí gbogbo ẹ ti sùn tó kọ̀mọ́rù ò kéré o ẹ gbọ́dọ̀ jókù o bó ti máa wí bókú tì náà nù jàmbá sì ní ọ́ ṣé ilé wáìnì àpọ̀lá lọ́jọ́kọ́ yìí sàdálà lọ́jọ́kọ́ yìí bàbá mùdírù lọ́jọ́kọ́ yìí a nípa gbogbo ń tà pàtìmù torí pọ́ dání ìgbé mbọ̀ ìgbé orúkọ lú káàkiri dáadáa Kamordeen Muhammad Yusuf Salla abẹ́ ti gbàgbé ń tà pàdé ní France ní òní ẹwọ bó ṣe pọ̀ tó ó pọ̀ gan ni mo ní wọ́n pọ̀ lọ wà lọ ilé mo ní mo ti lọ lú yírí ọ̀nà bẹ ọ̀dá gbogbo àṣírí tẹ bá mọ̀ gbogbo àṣírí tọ́ ọmọ tó fi ń ba nǹkan jẹ́ máa bà jẹ́ lọ níjọba láwọn bá gbé búdó sàwájẹ́ wà bá tiẹ̀ náà jẹ́ kò ní sí kankan tí ó jẹ́ mọ́lẹ̀ tí ó kù lórí rẹ̀ mọ́ ọ̀dẹ̀ yọmọ àwọn ń tákà sí bí àwọn yẹn tí ń tákà tí wọ́n ń so yire ọ̀lásìrí ire tó fi sọ èèyàn dé èèyàn ọlọ́run ní sọ ní dé èèyàn ó ládùúgbò rẹ táwọn èèyàn máa fi ga lọ́dọ̀ rẹ bàbá mùdírù kọ́ yìí ẹ wá dúró àwọn olórí rẹ tí wọ́n dìde lọ́dọ̀ wọn. kọ́ọ̀tà máa lérí kátàlí nìkan máa lérí kátàlí wọn náà ọ̀padà lílì yìí mẹ́yìn abá lè lérí kátàlí púpọ̀ yóò padà lílì yìí ó kúkú kaaba àtàyà mi ń bí náà bá tagbàdo yóò sọ tẹnu ẹ̀ mo sọ nínú oríjò ní wọ́n ní gbogbo àmọ́ máa rí bàbá mi àmírù jẹ́ mo dẹ̀ máa ń rí wọn dáadáa ni mo máa ń rí wọn bí wọ́n ti máa sọ fún mi láyé náà ni wọ́n tún sọ bàbá pẹ̀yà bá kọlù ọ́ yóò bọ́ sálìkì àmà wọ́n sọ fún wọn yọ́ kan ẹ má jẹ́ wọ́n tètè bọ́ sálìkì àmà ẹ jẹ́ wọ́n máa róríire kójú wọn máa wò bí ojú èkúté ni. àbá ìmọ̀mù la jòkó tì í ẹgbẹ́ wọn ò gbóná sí wa a ti lòdè púpọ̀ láyé a ti pàdé àwọn ìmọ̀mù kan tí wọ́n ń wò wá bá bẹ́ẹ̀ gò báyìí wọ́n wò wá kólókóló báyìí wọ́n ní bọ́ bá wò wájú bẹ́ẹ̀ lójú ẹ̀ akàn ẹwọ bá ti bàbá wa ìmáàmù yìí náà ni wọ́n gba bàbá wa àmírù jésù lálejò níjọ́ náà àyíbẹ̀ ẹ̀kọ́ níjọ́ náà bí fíìdì yìí náà láti sòdí náà níjọ́ náà ní káńsù níbi tí gbogbo káńsù la ilaha illallah mẹ́ta láṣẹ nísìn afẹ́fi sàdúà gbogbo olórí ire tí ń bẹ ládòdò yìí ọlọ́run má jẹ́ wọn kú láéláé. Àmín ya Allahu. àwọn èèyàn sàmì dáadáa. Àmín ya Allahu. èmi náà fẹ́ kó wá dòdò. Ya Rabbi. bàbá ìmáàmù ṣe ń máa bọ̀ sà. sáyé wà sà. torí ibi tó dáa kéèyàn máa gbé dáadáa ibi odò ni. Ya Rabbi. ṣé ó sà dára ń ṣe kíní kan lọ́wọ́ ní ẹgbẹ́ omi kí n tọrọ bọ́ọ̀lẹ̀ báyìí kí n bọ́ síbi omi báyìí. Ya Rabbi. bàbá àbálá. Ya Rahmanu. jannatu duni jannatu al-akhirah na jannatu tajri min tahtiha al-anhar odo leni Akérèmàdò La ilaha illallah. Akérèmàdò Ya Rabbi. Ládòódò Ya Rabbi. kí gbogbo ẹ máa ṣe dòdòdò. Ya Rabbi. gbogbo wọn náà tí wọn náà bá fẹ́ máa gbádùn tó fẹ́ máa yíre sọ pé Allah.
ربي ẹ bá ń wí pé gbogbo tí ń jẹ́ èso ìlú yìí ọlọ́mọ ṣẹfẹ́ gba máìkì ni يا ربي أسر ولا ìmáàmù Quwwatullah àwọn náà ń bẹ ń bí ولا bàbá wa Quwwatullah ọkọ̀ mo gbádùn ọkọ̀ náà púpọ̀ يا ربي Quwwatu Ṣaitani lẹ́lòmí يا ربي bàbá wa Quwwatullah Ìlọrí Al-Gamawi يا ربي bàbá wa Saeful Quadiriyyah يا ربي ẹ ṣeun mo ti dé àyìn ni wọ́n ti pè mí La ilaha illallah mẹ́ta la fẹ́ wí الله bẹ̀rẹ̀ láti ní bàbá wa Imam Ado-Odo ní àyìn àti gbogbo tí ń jẹ́ al-umma gbogbo àwọn ulama as-salih gbogbo apáta àánú Ọlọ́run yóò máa bá wa látòní آمين gbogbo ẹ̀yin ará Ado-Odo ẹni náà mo gbádùn prógámù yìí púpọ̀ kódà nígboro wọn ò ṣerú eléyìí mo tún ti rí nǹkan tí màá fi ṣe wá sí káàkiri ẹ tíra ẹ gbìyànjú wọ́n ṣàdúrà bẹ̀rẹ̀ wọn ò gbowó wọ́n ka Kùránì wọn ò gbowó wọ́n ṣe mẹ́líwù wọn ò gbowó wọ́n ṣe bìdáwù wọn ò gbowó wọ́n tún sọpẹ́ wọn ò gbowó ẹ̀mí oríwò òde rí o يا ربي èmi oríwò òde báyìí rí o bàbá Imam Ado-Odo náà ni gbogbo ẹ̀dọ̀ sí ẹ̀pọ̀ àti ẹ̀pọ̀ báyìí gbogbo ẹ̀yin kọmitì tẹ dúró wàm gbà tí ó bá fi lọ́dún tí ń bọ̀ ní ẹni tí ó mọ̀ kọ̀ntró bílíọ̀nù lọ́wọ́ fún mi. آمين àfi kọ́lọ́wọ́ ṣàánú àwọn àfà àní máa lọ kànlẹ̀kùn àwọn gíní ìbí ya kànlẹ̀ ló fún wa kí ló kọ alájà náà ìyá wa dáadáa 5 million tí ó sì tó sí bí alhaja wa Rukoya Adamu 5 million kò sì sí bí yìí gbogbo àwọn ọmọ ìyá náà ò ní fọwọ́ gbé wọn sí wọ́n sì ní máa sàárì ọmọ wọ́n tó bá sàmì fún ìyá wa Rukoya náà yóò rí bẹ́ẹ̀ fún wọn náà ẹ̀rù máa bá àwọn olówó ìsìláàmù ni ẹ̀rù máa bá àwọn ẹni àti náwó wọ́n sì bá wọ́n bá fẹ́ náwó kan wọ́n máa wá rò fún àwọn odòlò sí ọlọ́run sì sì ṣe kúkú ṣìtọ́ ya kéde náà tiwa lọ́wọ́ tiwa náà ọ̀pọ̀ o anífàtí àti ń di gbogbo nǹkan ẹ̀yàn wà lọ tó wà bọ̀ bá ti lọ́dọ̀ àfàǹlà ọba La ilaha illallah mẹ́ta torí tó jẹ́ nara tábà yìí ní ti sọ̀rọ̀ púpọ̀ mọ́ kò sí téèyàn kan fún mi àmọ́ kọ̀ máa wù pọ̀ ó pọ̀ o sẹ́wọ̀n pé èmi tí ń wí ó yẹ kí mò ń jẹ́ ẹ máa gbọ́ mi lè ń já yín tán nìyẹn ẹ máa ṣàdúrà fáwọn ògo yín kí wọ́n má kú ní o ẹ tún fi o sí ẹ ṣe ẹ̀yìn ìyá ẹ̀ sí àmì o yẹn tó lọ àtàwọn tẹ́tà bíi Kamordeen Ọlọ́run má jẹ́ wọ́n sánkú gbogbo àwọn ògo ìlú yìí Ọlọ́run má jẹ́ wọ́n rùkú wọn wọnú bí wa ẹ sàmì dáadáa náà ẹni la ilaha illallah la ilaha illallah. èmi tí mo ń sọ̀rọ̀ ní the chief imam of Ado-Odo kingdom Alhaji Solih Ibraheem Abanigbe tunilára èyí tí ó pa gbogbo wa pọ̀pọ̀ nínú ìjókòó bílẹ̀ ní òun ni MAOLID NABIY ọjọ́ ìbí Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam tí gbogbo àwọn ọmọ wa pátápátá nílé àti lẹ́yìn odi tí gbogbo wọn pátápátá tí wọ́n pawọ́pọ̀ láti rí ká ṣe MAOLID NABIY yìí tí ó máa jẹ́ fún ìfẹ́ àti ìrẹ́pọ̀ fún ìlú Ado-Odo láti lè jásí pé ká wà ní ojú kan nítorí pé ìwà ní ojú kan
ní máa ń gbé ìlú ga, ní máa ń jẹ́ kí ìlú bọ́ sí ìdùnnú, ló máa ń jẹ́ kí ìlú bọ́ sí àlùbáríkà, ní máa ń jẹ́ kí oríire ohun tó pọ̀ kó máa wọnú ìlú ní nǹkan tí ó fà á tí a fi ṣe ìjókòó yìí. Ìjókòó náà tá a wá ṣe gbogbo àwọn àlejò tá a gbà tí wọ́n wá síbẹ̀ ọlọ́mọṣàbà aṣọ ọ̀dẹ́ láyà tàlàáfíà, gbogbo àwọn tá à ń gbénu ilé náà má ṣe lè láṣẹmọ́fẹ́ nìkọ̀ọ̀kan wa, gbogbo àwọn tó wá jẹ́ ọmọ wa àlùbáríkà tí Ọlọ́run fi ṣe ojú ìkùnà Maulid Nabi yìí, òun ni Alhaji wa Kamordeen Yusuf, kí Ọlọ́run bá wa ṣe ọmọ náà ní ọmọ ẹlẹ́mìí gúngùn, ọmọ ẹlẹ́mìí gúngùn àláfíà ara. Gbogbo àwọn tó wá jẹ́ àwọn olú ọmọ wa, gbogbo náà ni wọ́n sínú àyè náà lénìí tí adẹ̀jọ́ fi ṣe Maulid Nabi yìí láti lè ṣe ayẹyẹ ọjọ́ bíi Ànábì wa Muhammad. Adẹ̀tún dúpẹ́ lọ́dọ̀ bàbá wa Honorable Musefiu Ebe tó jẹ́ àwọn náà ní House of Assembly fún wa ní ìlú Ado-Odo, tí Ọlọ́run tó ń jẹ́ aṣojú kan ní aṣojú ńlá, aṣojú pàtàkì, Ọlọ́run bá ṣàbà dúró tán kó bá jogún àlàáfíà fún wọn. Adẹ̀ dúpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji wa Abdul-Lateef Oniyan tó jásí pé pẹ̀lú àwọn tí wọ́n darí ètò yìí, òun ni ẹni tó jẹ́ olùdarí ńlá tó dẹ̀ dúró tó ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Ọlọ́run má ṣàbà san lẹ́san dáadáa, máa san lẹ́san àlùbáríkà láàrin gbogbo àwọn colleagues wọn tọ́lọ́run kó gbó wọn jọ. Ọlọ́run má jẹ́ káàrin wọn kó dàrú, má jẹ́ àmọ́ sàárì ẹnì kọ̀ọ̀kan wọn, jẹ́ kó máa dáa fẹ́nì kọ̀ọ̀kan wọn, má ṣe lè láṣẹ mọ́ fẹ́nì kọ̀ọ̀kan wọn. Ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim.